ìké níṣẹ́ bákà igbe kíké níṣẹ́ ẹyẹ ìran ajá aná ní gbígbó ìran àgbò aná ní kíkàn ìran aṣẹ́gìtà aná ní ìpọ́ngi ọba Èdùmàrè ló dirí ẹwà fàákùkọ Afirungbonyeuke bí àgbà mùsùlùmí òde àríyá tún yá ajé àrèlé àyànfẹ́ Olódùmarè mọ́mi Olúbákin èjé ìjì tí mo jí ni mo gbọ́ tó rogùn kọ lákọ bẹ́ẹ̀ lágbádá rẹ̀ sì ń sọ̀kútù ṣọ̀ṣọ̀ṣọ̀ mo ré ìfitù lójú sánmọ̀ jaburata èmi ní ìṣẹ̀lẹ̀ tí mo ṣèbéèrè ìdáhùn ayọ̀ ni wọ́n fi pàdé mi wọ́n ní Pastor Mrs. Comfort Ebun Ayoka ayọ̀ Olúbákin ló ń ṣọjọ́ òbí happy birthday to you kò wọ́pọ̀ nínú ẹni tẹ́ ẹjọ́ jẹ́gbẹ́ tó wà lókè pẹ̀ lọ́jọ́ tòní ọ̀pọ̀ ti kú wọ́n ti filẹ̀ ṣaṣọ bora ọ̀pọ̀ ń bẹ láyé bí aláìsí wọn jẹ́rò ayé wọn jẹ́ tọ̀run ẹ̀yin ń bẹ láyé ẹ̀ ń bẹ láyé rere oore ọ̀fẹ́ ọba mímọ́ lẹ rí gbà èmi la ò ní yọ̀ sí èmi la ò ní jó sí 100 ọdún lórí ilẹ̀ ayé kì í ṣe kèrémí rárá ẹni Èdùmàrè bá ṣerú oore yìí fún ó yẹ kó fèmí ìmoore hàn sédùà màmá onínúure abìwà pẹ̀lẹ́ bí àdàbà ìyá rere abiyamọ afọ̀dá gbọ̀rọ̀gbọ̀rọ̀ ara pápá là bẹ́tù ibi gíga là bẹ́so òjòjò oníṣòwò títí débi kó má lè nájà kòkó làrọ̀ tá lẹ̀ kó ló jẹ́ kí ẹ gbó bí olúgbógbó ti ń gbó kí ẹ gbó bí olúgbógbó ti gbó kí ẹ gbó bí àgbà kan tó fowó sọmọ ń dè ọrùn lọ́jọ́ sí tó yọ títí tó fi wá dókínì àrọ́dúnjọdún àróṣùdóṣù bọ́dún bá jọdún pèrèkè amẹ́wà tuntun ẹ ti ṣọdún èyí náà ẹ ṣẹ̀ míì tíjó ní títa wíjí tẹ̀rín tọ̀yàyà ní tàkàlàmàgbò ṣẹ̀kẹ̀rẹ̀ yìí bá wọn ròde ìbànújẹ́ ẹkún gbangba àti kọ̀rọ̀ òní wọlé tọ̀yìn wá ẹ ò ní ròhùn gbé sọnù bí ó ṣe bí ọmọ lọ́lá ọba ọ̀gá ògo ẹ ò ní káwọ́ lérí fẹsẹ̀ janlẹ̀ Pastor Mrs. Comfort Ebun Ayoka Olúbákin amọ́lẹ́sẹ̀ bí àlárì àfojoojúmọ́ dára bí egbin àmì òróró yín ò ní dìbàjẹ́ àyànfẹ́ ọba mímọ́ ọmọ Màríà lẹ̀ ń ṣe wọn kì í bí ológun ẹrú wọn kì í bí ọlọ́gbọ́n ọ̀wọ̀fà yẹ̀rọ kínní yín ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ abisujo kọ ìjà kátàkìtì lóró tọ̀fà ìjà kì í dùn wọ́n nílé bàbá tó bí yín lọ́mọ ẹni bá la bàbá yín yóò di tolúwa rẹ̀ ni ọfà ọmọka ẹrú ẹ̀ ló mọ̀ká ọmọ Ọlálọ́mí ìjà kan tí wọ́n ń jà lọ́fà nílé Ọlálọ́mí níjọ́sí wọ́n ló ṣojú tani ó ṣojú iṣu ó ṣojú ebè ó ṣojú oporo nínú oko ìbá ṣojú olóko ìbá làwọn ọmọ àríjàṣòro ọmọ apàjùbà kẹgbẹ́fà ìyẹ̀rọ ọ̀kín ni wọ́n sì máa pe bàbá tẹ̀yìn èèyàn tó bá lóun ò jẹ́ yín ànàmọ́ a jẹ́ pé olúwa rẹ̀ ò dọ́fà ni ànàmọ́ ló gba bàbá yín lọ́wọ́ ṣu ọmọ òtòṣì ọ̀fà ní fọwọ́ lùkà rẹ̀ jẹ́jẹ́ gbólóhó bá jí nílé bàbá yín wọn mọ́wọ́ láro òṣàdákun jẹ́ ńlá lọ́fà jẹ́ ńlá nílé ìyẹ̀rọ ọ̀kín ọmọ Olúṣadé kémi náà lè mọ́wọ́ láro kí n mẹ́sẹ̀ láro ìyẹ̀rọ ọ̀kín ni wọ́n máa pe bàbá tẹ̀yìn egúnnugún ni mo rí ló jẹ́ ń dáṣà gẹrú ẹyẹ àkàlàmàgbò ni mo rí ló jẹ́ ń dáṣà kẹ̀ǹbẹ̀kún ìyẹ̀rọ ọ̀kín ni mo rí ló jẹ́ ń dáṣà làmí lápá ọmọ Ọlálọ́mí ni mo rí ló jẹ́ ń dáṣà làmí lọ́bẹ ẹ bá dákun rọra làmí kábẹ́ ó má jinlẹ̀ lápá mi ọ̀kín ọlọ́fà ló lọ́fà Ọlálọ́mí ọlọ́mọ ló lọ́mọ alùpótó ọlọ́fà ẹgbèje alùbẹ̀m̀bẹ̀ ọlọ́fà ẹgbẹ̀fà alùpẹ̀rìnkìjì ọlọ́fà ẹgbẹ̀kínlógún Ọlálọ́mí ọmọ abisujáragbada tí ń yọ lókun lẹ́nu ìyẹ̀rú ọ̀kín ọlọ́fà mọ́jọ ọmọ abìlí téńté lórí ẹni tó tí wọ́n bá níta ló kọrin ewì kí àyànfẹ́ Elédùmarè Pastor Mrs. Comfort Ebun Ayoka aya Olúbákin ẹ sọ fún wọn pé Olagoke ń lè mí jẹ́ Fadipe ń lórúkọ bàbá mi Afirungbonyeuke bí àgbà mùsùlùmí dúdú parí ọlá dúdú parí ọlà dúdú parí ìmọ̀ ó parí òye dúdú tí mo dúdú yìí ṣe tọ̀bù rárá ọba Èdùmàrè ló fún mi lẹ́wà náà. ọmọ Ọlálọ́mí òye ọmọ Ọlálọ́mí òwà èrò kárẹ́lẹ́ yẹ.